G? Can I get an R? Can I get an A? Can I get a C? And can I get an E? That's great! Ó yá ẹ jẹ́ n wá relé yèyé mi, mo fẹ́ relé ẹlẹ́yinjú àánú, mo fẹ́ relé ṣoore-ṣoore. Dr. Abọ́sẹ̀dé Wíńtọ́lá, kí ni mo lè jẹ gbàgbé olóore, kí ni wọ́n jẹ gbàgbé èèyàn àtàtà. Màmá ó lè pẹ́ mi kí n tó dé lóòótọ́ o, àmọ́ mo mọ̀ pé wọn ò ní ṣaláìwá rárá. Yèyé mi jèbùrẹ́ o, ire tí mo kù lọ́nà ló jẹ́ ń pẹ́. Ó wá sàn kí n pẹ́ kí n tó dé ju kí n má wá rárá lọ. Happy belated birthday màmá, àṣèyí ṣàmọ́dún nínú ọlá, nínú owó, nínú ìdẹ̀ra. Màmá mo rí ọlọ́dún yìí, màá tún rí ọgbọ́dẹ̀mí lágbára Olúwa. Ò ní dàwátì nínú ayé o, ọdọọdún ní sápé rúwé lóko. Ẹ̀mí gígùn ni mo tọrọ fún ọ yèyé mi, ẹ̀mí gígùn lásán kọ́ o, ẹ̀mí gígùn àtàlàáfíà ni, àlàáfíà lásán sì kọ́. Mo tún tọrọ owó, mo tọrọ ọlá, mo tọrọ ọlà àti ìdẹ̀ra fún ọ. Torí pé bí ò bá sówó lọ́wọ́ ẹni, àlàáfíà á di fíafíà ni. Owó la fi ń ṣelé ayé o, Èdùmàrè á fajé ṣèránṣẹ́ fún ọ. Wàá rájé ná, wàá rájé lò, wàá tún rájé jẹun, wàá rájé pè ránṣẹ́ lágbára Olúwa. Ìwọ ò ní ṣẹrú owó láyé ń bí, Èdùmàrè á fowó ṣẹrú fún ọ ni. Ó kúkú ṣetán ẹ̀ǹkùlé bàbá yín ni gé owó gbé ń so nírẹ́mọ. Lẹ́ ọmọ alówó sílẹ̀ ńlé kóyìnbó tó kówó dé, òyìnbó kówó dọ́là dé tán, owó bàbá yín ò tán níṣe ló tún ń pọ̀ sí i. Lẹ́ ọmọ múrẹ́yẹmí òrókò kí n mú pẹyẹ, ìgbà mo sì àrókò tán ojúmọ́ mú ẹyẹ ti fò lọ. Ẹ̀yin lọmọ mo ríṣu wọn ò rọ́bẹ, mo bù ṣe gàdà kí n mọ́bẹ níyẹ̀wò kí n tó dé wọn ò tún ríṣu. Ọmọ aládé ìṣẹ̀ǹbáyé ńlẹ́ o, ọmọ aládìyẹ ògùngùn mọ̀gà tí ń yé bí awó kéńgbékéńgbé. Àní mo gbọ́ wọn ní pé iṣu mẹ́fà ni bàbá yín fi ń ṣọlá nírẹ́mọ. Wọ́n ní bí wọ́n bá ta méjì, wọ́n á fi méjì tọrẹ, èjì yòókù ńkọ́ wọ́n ní ṣe ni wọ́n fi ń ṣọdún Agẹmọ. Ọmọ ọba ń ta ńlẹ́ o, ọmọ ọ̀tẹ̀ bàtà lórí ìṣílẹ̀. Níjọ́ mo relé bàbá yín ni wọ́n ń ṣọdún Agẹmọ lọ́wọ́. Mo wá wòye àwọn oníṣẹ́ ọnà, wọn ò mọ̀gbà tí mo dẹnu lẹ̀ dẹ́rẹ́dẹ́rẹ́. Ìdí ni pé wọn ò rí bí àwọn oníṣẹ́ ọnà ti ń wẹ́ní ní wíníwíní, tí wọ́n á wẹ́ní ní wìnìwìnì. Bí wọ́n bá wá wẹ́ní ọ̀hún tán, wọ́n á tún máa fi dábìrà lójú agbo Agẹmọ. Ara kéńgé ń bẹ lọ́wọ́ ọmọ alárẹ̀, ara mẹ́rin yìí rí ń bẹ nílé wọn, àní wọ́n tún pé nílé wọn lóbìnrin tí ń fọkọ rẹ̀ jápé ìnà. Dr. Mrs. Olúbùnmi Wíńtọ́lá, ọdọọdún lórógbó ń gbó lóko, ọdọọdún làwùsá ń wà, ọdọọdún là ń rọmọ obì lórí àtẹ, ọdọọdún ni sápé ń rúwé lóko, ọdọọdún ni pòrògùn pààrọ̀ aṣọ láàlá oko. 20 ọdún lónìí òkè gbọ̀ngbọ̀n ni, 30 ọdún lónìí òkè gbọ̀ngbọ̀n ni. Kó o pẹ́ láyé màmá o, kó o má fa ìsàn lùgbà. Wọn ò ní kánjú kú nílé ayé ń bí yèyé mi, wọn ò ní bá wọn nájà wéréwéré, ò ní bá wọn náà ti wàràwàrà, bẹ́lẹ́kọ̀ ọ̀run bá polówó ìwọ ò ní bá wọn rà ń bẹ̀. Ó kú ọdún ó kú ìyèdún yèyé mi abiyamọ afọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ pẹ́ òkun, ẹ kú àtìlẹ́yìn mi lọ́jọ́ gbogbo. Èdùmàrè á bá mi dúpẹ́ oore tẹ́ ẹ ṣe fún mi, ẹ ò jẹ́ kójú ó tì mí yèyé mi, ojú ò ní tì ọ́ tọmọtọmọ. Ẹ ò kúkú ní bínú rárá pé mo pẹ́ kí n tó fohùn ránṣẹ́ o. Ìgbà àti ṣìtá òrùn tẹ́lẹ̀ ló fẹ́ ṣèdíwọ́ ráńpẹ́, adúpẹ́ Olúwa tí kó wa yọ. Mo sì ti ṣèlérí tipẹ́tipẹ́ pé ràkúnmí ọdọọdún yín ò gbọdọ̀ yẹ̀ ló jẹ́ kí n rápálá wọlé agbódo. Happy belated birthday màmá, ìgbà ọdún kan ni, kó o pẹ́ láyé o, bówú ti ń pẹ́ nílé arọ́ yèyé mi. And I wish you long life and prosperity. Kórí jẹ́ kí n tún rí ọgbọ́dẹ̀mí. Dókítà Olúṣọlá Ìmísí òun lọmọ rẹ tí ń kí ọ, ọ̀mọ̀wé akéwì ìgbàlódé tí ń gbé lórí ayélujára.